ẹgbẹ́ Oòduà People's Congress OPC igun ti olóògbé Fẹ́dé Fáṣẹ̀hùn tó jẹ́ olùdásílẹ̀ ẹgbẹ́ náà wọ́n mà ti fi ariwo bẹnu wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kó jọ̀wọ́ ó fún àwọn ní kọ́ńtíráàtì olówó iyebíye tí àwọn yóò fi máa ṣọ́ àwọn ọ̀pá epo tó wà káàkiri ilẹ̀ Yorùbá. Ǹjẹ́ níbo ni ẹgbẹ́ OPC igun ti olóògbé Fẹ́dé Fáṣẹ̀hùn níbo ni wọ́n ti sọ̀rọ̀ náà lásìkò tí wọ́n ń ṣayẹyẹ 30 ọdún 30 years àti dá ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ ní pápá ìṣeré Èjìgbò mini stadium tó wà lọ́nà Kọ̀tún ní ìpínlẹ̀ Èkó. Ẹni ààrẹ ẹgbẹ́ OPC igun Fáṣẹ̀hùn ìyẹn Ọ̀túnba Wàsíù Àfọlábí ló mà ti sọ̀rọ̀ yìí nígbà tó ń sọ̀rọ̀ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Ọ̀túnba Wàsíù Àfọlábí ní ọ̀rọ̀ náà ti wá dójú ẹ̀ báyìí o. Ó lára òrokùn ara ò rẹ́dí ẹ mọ́. Ebi, ìnira àti ọ̀wọ́n gógó tó gba Nàìjíríà lásìkò yìí ó ló ti kọjá sísọ. Bẹ́ẹ̀ ló létò ààbò àtọ̀rọ̀ ààbò náà kò sí yàtọ̀ nítorí pé gbogbo nǹkan náà ó dojúrú bí ẹsẹ̀ télọ̀ ni. Ọkùnrin náà wá jẹ́ kó di mọ̀ pé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó tètè jí gìrì nítorí pé democracy tí àwọn bíi olùdásílẹ̀ àwọn olóògbé Fẹ́dé Fáṣẹ̀hùn tí wọ́n jìyà fún, àwọn MKO Abíọ́lá, àwọn Ayọ̀ Adébánjọ, àwọn Fẹ́mi Fálànà, àwọn bíi Ibrahim Adésànyà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn bẹ́ẹ̀ tí wọ́n dárúkọ wọn ní democracy tán jìyà fún nǹkan náà ń ṣe ní Nàìjíríà yìí o, tó sì ní àsìkò ti tó kí Tinubu kó tètè jí gìrì sí ọ̀rọ̀ Nàìjíríà nítorí pé nǹkan tí ń bàjẹ́ lọ ó sì ti ń kọjá àfaradà láàrin àwọn èèyàn. Wàsíù Àfọlábí wá kàdí ọ̀rọ̀ ẹ̀ nílẹ̀ pé àwọn ń fi àsìkò yìí bẹ̀ Tinubu kó gbé kọ́ńtíráàtì ọ̀pá epo ṣíṣọ́ olówó iyebíye tí wọ́n gbé fáwọn tẹ́lẹ̀ tó gbà kúrò lójijì kó bá wọn gbé fáwọn padà o, káwọn lè máa rí iṣẹ́ pèsè fún àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá àti àwọn ọmọ ẹgbẹ́ OPC. Ọ̀túnba Wàsíù Àfọlábí jẹ́ kó di mọ̀ pé ìjọba ààrẹ Goodluck Jonathan ló gbé kọ́ńtíráàtì náà fún ẹgbẹ́ OPC, ṣùgbọ́n wọ́n ní nígbà tí ààrẹ Muhammadu Buhari tó gorí àlééfà ni ó gbà kúrò lọ́wọ́ àwọn tó sì ní Tinubu náà ti lo ọdún kan kọjá báyìí òun náà kò gbé fáwọn padà tí wọ́n wá ń bẹ̀ pé kó gbé kọ́ńtíráàtì náà fáwọn o, nítorí pé yàtọ̀ sí pé àwọn yóò dáàbò bò ó tí nǹkan kò ní ṣe nílẹ̀ Yorùbá, yóò tún pèsè iṣẹ́ fáwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá àti àwọn ọmọ ẹgbẹ́ OPC àwọn, nítorí pé ìyà táwọn jẹ fún democracy orílẹ̀-èdè yìí kì í ṣe kékeré, ó sì yẹ káwọn máa jẹ ọ̀rọ̀ lásìkò yìí ni.